Hello. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mà, ẹ kú ojúmọ́ kílẹ̀ ńlá kọjá mà. Ọlọ́run kò wà káyọ̀. Àmì mà kílẹ̀ ńlá kọjá mà. Ó máa kọjá ní pé méjì ni wọ́n lọ́dọ̀ community pèsè orí ètò ìlú méjì ni wá. Ṣùgbọ́n tí mo bá yín sọ́gbà yẹn, ẹ là mí lọ́yọ̀ ọ̀tọ̀ mi. Ṣùgbọ́n lọ́rọ̀ rẹ̀ tí mo fẹ́ kí n gbàmọ̀ràn ní lórí ètò ìlú. Tẹ́ ẹ pè fún gbà yẹn mà. Ká àlàyé lọ́yẹ̀ yẹn, tí ó mú yẹ̀sì àbí mú yẹ̀sì gbà yẹn. Ó mú yẹ̀sì dáadáa tó ní mo sọ pé 53 years ní pé mi fún ọkọ mi láàyè láti ṣe àṣepọ̀. Ẹ̀sùn tẹ́ bá wá ń sin màmú mi. Ètí mo bá rìn sí ni pé méjì ni wá bó ṣe wà yẹn ẹ̀yìn rẹ̀ ní ọkọ mi máa ń wà bọ̀ mí ìbánlé nígbà tí mo fẹ́ kọ́ mi ìbánlé. Ṣé lọ́dọọdún a máa ń dáná tá a máa ń dáná ká ká gbogbo àdúgbò ní oúnjẹ. Ọdún tó kọjá yẹn ni mo ní ìṣòro káàdà mi. Ní ọdún yìí ó ti wá máa ń ra ó ti ra bíi adìyẹ tí máa sìn wọ ní ọdún ó ti rà wálé. Wọ́n á tí wọ́n fẹ́ bèrè ní pé ó máṣúmáṣú máa ń ra adìyẹ wọn lọ́dọọdún yẹn tó yẹ pé ẹni ni màá sìn ni mo máa fọ ìgbẹ́ adìyẹ máa gbóhùn èsì ìgbẹ́. Ó wá máa kó tó bá ti di ọdún kọ̀la. Àwọn akọ mẹ́ta ó lè kó mẹ́ta lè kó mẹ́rin á kó lọ síbẹ̀. Wọ́n fẹ́ bèrè ní pé nítorí ìtura wà lẹ́yìn ṣé mo lè máa bá mójútó lọ o ṣé tó bá ṣe mo lè bí wọ́n léèrè pé tó bá jẹ́ pẹ́yìn lẹ́ ẹ̀ ti kó lọ sí ọ̀dọ̀ ìyàwó mi ẹ má jẹ́ kí n ṣe wàhálà o ìní ẹ̀ ti tó bẹ́yẹn o mo ní kí n gbàmọ̀ lọ́wọ́ pé ṣé mo lè bí wọ́n léèrè bẹ́yẹn. Kábíyèsí Ọlọ́run mọ́mì kí ni èjì yín. títí mi ní sà. Ìyàwó tán fẹ́ lé yín yẹn tí wọn jọ gbé papọ̀. àjọ pé ṣùgbọ́n àdúgbò náà làjọ wọn. Ẹ ṣe. olùdókè náà ní ẹ̀sọ̀ bẹ́ẹ̀ mi. Dáàdì wa máa ń ra adìẹ lọ́dọọdún ẹ wàá sìn wọ December dáàdì ó wà kó bíi mẹ́rin ń bẹ̀ lọ́sọ́dọ̀ ìyàwó wọn. wọ́n á rí pé bí mo sáré jáde. Ṣùgbọ́n yìí lè bá gbogbo ilé adìẹ yìí lè ń tún ṣe látòkè délẹ̀. èmi ni mò ń fọ̀wọ́ nínú kó gbogbo ìgbẹ́ wọn lọ́dọọdún. Ok tó wá ti á di ní ọdún kọ̀ọ̀túnla mẹ́ta mẹ́rin tó ń kọ́ yẹn ẹ wá fẹ́ sọ fún wọn pé tí ó bá ti jẹ́ kí wọ́n bá tó kúrò bẹ́ẹ̀ lọ́dún yìí pé wọ́n kò tiẹ̀ fún bá ti máa sìn láti sìn lọ. mọ̀ sí láti sìn lọ àbí bẹ́ẹ̀ kọ́ mà so that yóò lè mọ̀ sí wàhálà tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣe kí ni èjì dáàdi ń sìn. bẹ́ẹ̀ pé 57. 67. bẹ́ẹ̀ ni. kí ni èjì àkọ́bí yín mọ́ mi. àkọ́bí mi ti wọ 29 nínú ọdún yìí ó dẹ̀ ti travel out kò sí Nàìjíríà. ṣé o ti wed ṣá. kò tí ì wed o. àwọn àbúrò ẹ̀ ń kọ́ kankan ò tí ì wed inú wọn. bẹ́ẹ̀ àbúrò ẹ̀ ti ṣe wed bó ti ṣe wed fábúrò ẹ̀ nígbà 4 years ago. ẹ ṣe mọ́ mi. arábìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ kí ni èjì tí wọ́n mà tó jẹ́ ìyàwó yín. mi ò mọ̀ tó ti bímọ mẹ́ta kí n tó gbọ́ pọ́pọ̀ mi fẹ́yàwó rárá kí n tó gbọ́ pé fẹ́ rárá ó ti bímọ mẹ́ta. wọ́n ti bí mẹ́ta àbí. ara tí ò jẹ́ wọn ó sọ fún yín náà lẹ́tún ṣe é mà. èmi á sòótọ́ ọ̀rọ̀ fún yín lórí ètò yìí. ara tí ò jẹ́ kọ́kọ́ yín ó sọ fún yín pé òun ti bí ọmọ mẹ́ta síta iná lẹ́tún ṣe yìí mà. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bímọ síta tí ò sọ fún ìyàwó ẹ̀ nulẹ̀ ó ti mọ temperament ìyàwó ẹ̀ ni. ó ti mọ irú èèyàn tí ìyàwó ẹ̀ jẹ́ ni. òun dẹ̀ mọ̀ bó ṣe fẹ́ lògbèsí ayé titun. Ẹ̀gbọ́n wa ẹjẹ́ àsòótọ́ ọ̀rọ̀ fúnra wa ògbésí ayé oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní àkàndélé ayé la pàdé la fẹ́ ra wa o. ọkọ àtìyàwó lè fẹ́ra wọn tán gbà míì kó jẹ́ pé ìgbésí ayé ọkọ bó ṣe fẹ́ lò ó ẹ má jẹ́ àtànra wa ó lè mọ́ bá tìyàwó mu tìyàwó gan lè mọ́ bá tọkọ mu ní nǹkan tó tù fún ìgbésí ayé ẹ̀ nígbà tó dé stage kan nínú ìrìn àjò ìgbéyàwó yẹn ó wò pé kó ń ṣe báyìí yóò ṣàjèjì lára ọkọ ńgbà míì ó yẹ kí n ṣe báyìí á ṣàjèjì lára ìyàwó ńgbà míì ọkọ lè má kọ̀ǹkọ̀ ọkọ lè mọ́ gbà ìyàwó náà lè mọ́ gbà ṣùgbọ́n wò pé òun ló ń ní ìgbésí ayé ara òun ò tí wà fulfilled tó ò bá tí ì ṣe nǹkan báyìí náà tọ́ta àwọn bá kú ọkùnrin yóò fẹ́ ìyàwó míì tọ́ta àwọn bá kú ìyàwó yóò lọ́kọ míì. máa ara tí òjò kọ yín ó sọ fún yín pé òun bímọ mẹ́ta síta kẹ́ ẹ tó mọ̀ iná lẹ tún ṣe é sìn. ẹ jẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dúpẹ́. ẹ wà lé 63 mà.
bẹ́ẹ̀ ni sàkáìsì. ẹ rí nínú àwọn tẹ́jọ́ márì gbà yẹn mà tí Ọlọ́run ti lù pa tí wọ́n wọ 60 ẹ tí ì rí mà. wọ́n pọ̀ rẹpẹtẹ. ẹ ṣe kápẹ́ Ọlọ́run ti wá lu ọ̀tá yín pa tó ti lu ọ̀tá yín pa sóbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ni yóò mọ̀ sin àwọn adìẹ ń tiẹ̀ ṣé òkọ́ ni yóò mọ̀ sìn wọ́n ṣé òkọ́ ni yóò mọ̀ adìẹ. ẹ wá wà láyé lálàáfíà ara ọkọ yín Ọlọ́run tó wá ṣàánú wọn ìṣàkótọ́ bánu wọn tó ń ra adìẹ wánu ilé ó yẹ máa sìn kó di December kó lè bá a rọ̀ mí lọ́rùn ìtàbà jẹ́ ń bẹ̀ ìtàbà fún yàn ń bẹ̀ ẹ̀dẹ̀ ń bá wọn ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ nínú ilé. ìwọ obìnrin tó ń gbọ́ mi dédé àkókò yìí kí ló mọ̀ tó ń ṣe nínú ìrìn àjò gbéyàwó tọ́lọ́ ń ṣe dúró tì ẹ́ kí ló mọ̀ tó ń ṣe nínú ìrìn àjò gbéyàwó tọ́lọ́ ń ṣe dúró tì àwọn ọmọ ẹ kí ló mọ̀ tó ń ṣe nínú ìrìn àjò gbéyàwó tó fi gbúrò òkè banújẹ́ lórí àwọn nǹkan tọ́lọ́ ń ṣe fún ẹ. kò dẹ̀ sí nǹkan tó lè ṣe nínú ìrìn àjò gbéyàwó èyí tó bá gbégbọ́ ọ̀dọ̀ ọkọ rẹ̀ ń bẹ̀ náà ni wàá gbalada wájú Ọlọ́run. ẹ wo obìnrin náà kò fẹ́ káṣírí ọkọ rẹ̀ tú náà ẹ mọ̀ jẹ́ àṣírí tiẹ̀ ní òtú ẹ mọ̀ jẹ́ káṣírí àwọn ọmọ rẹ̀ ní òtú kò bá yé ọkọ ẹ̀ jẹ́ náà ọmọ tiẹ̀ náà gbọ́dọ̀ pàdé ẹni tí ó bá yé wọn jẹ́. ọdún èṣìwọ́ ọjà sọ fún yàn náà. mọ́mì ẹ wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin ẹ̀ ń ṣàdíẹ́ dáàdi ó wà mú méjì mẹ́ta lọ́nbẹ̀ lọ́dún kọ̀ọ̀la. ẹ̀tàn fẹ́ lè yín náà ń sìn mọ́mì ṣé bàbúrò náà ní ẹ̀ ṣáàjùlọ lọ́jọ́ orí àbí bẹ́ẹ̀ kọ́. ẹ lè mọ̀ dàmọ̀ ó possible kẹ́ mọ̀ dàmọ̀ bí ọkọ yín ṣe túùsì àti lògbé sí ayé wọn nìyẹn ṣé ọkọ yín ò tọ́jú àwọn ọmọ. ṣé wọ́n try. wọ́n tààrọ̀ ọmọ yìí tó wà skul ẹgbẹ́ mẹ́ta jọ bẹ̀rẹ̀ 20,000 lẹ́tà wọ́n fún mi náà tó fẹ́ ìwé. mọ́mí ẹ máa gbọ́ ṣọ́kọ yín ò try lórí tiyín náà mà. lágbára Ọlọ́run tààrọ̀ tẹ̀lé nígbà mo fẹ́ kó tó ní. bó ṣe tún ìgbésí ayé tiwọn nìyẹn láti lò nìyẹn. mọ́mí pẹ̀lú agbára Ọlọ́run ẹ ṣàmì àdúrà yìí o pẹ̀lú agbára Ọlọ́run adìẹ tẹ́ ẹ sìn yẹn ẹ lè sìn pẹ́ nínú ilé ọkọ yín mà. mọ́mì ẹ lè sin adìẹ yẹn pẹ́ nínú ilé ọkọ yín mà pẹ̀lú agbára Ọlọ́run nínú àlàáfíà ara ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ yín mà. ẹ ń fàyọ̀ pọ́nlọ́ rárá ni ẹ máa sin adìẹ lẹ́mọ́ tádé ṣe ń ti yín mà. ẹ ní gbúrò òkèrè ìbànújẹ́ láéláé pẹ̀lú agbára Ọlọ́run. ó dẹ̀ wọ́n náà máa pẹ́ fún yín ẹ̀yin náà máa pẹ́ fún wọn. ọmọ yìí bèbè ní ìjẹsà làwọn. mọ́mì ẹ máa gbọ́ tèmi mà ilé ayé ọ̀ǹda ń sìn ẹ ti wà lé 63 ń sìn àbí bẹ́ẹ̀ kọ́. ìrìn bí àná tẹ bẹ̀rẹ̀ ìgbésí ayé ilé ayé ọ̀ǹda èyí pẹ́ dàgbà náà. ẹ̀yìn bí ń tì láyé. mọ́mì ẹ mọ̀ sí adìẹ ẹ mọ̀ gbádùn lọ́tí yín kò ní ṣẹ̀mí yín mà ṣe ti gbọ́ mà. Ọlọ́run fi ilẹ̀ kò dẹ̀ ní fáwọn ọmọ sílẹ̀ kò dẹ̀ ní fi dáàyè náà sílẹ̀. ẹ ṣe. ẹ ṣe o ṣé wọn tẹ̀sán ní yóò mọ gbèsè lágbára Ọlọ́run. wọn kò tó ìlà káyà àtàrà gbogbo àwọn ọmọ tẹ̀ kó ti ra níbi iṣẹ́ yẹn ọwọ́ gbogbo wọn mọ̀ òkè ní o. ẹ ṣe.